a ní í ṣe àánú débi ìkorò lágbára ọlọ́run elédùmarè tó dá wa àtàwa àti gbogbo ẹni tó ń fẹ́ wa a ní í ṣe àánú tí ó gbé adébi ìnira. Ọládipúpọ̀ ti dàgbà díẹ̀, ó ti lọ́jọ́ díẹ̀ lórí, kódà ó ti níyàwó ó sì ti bímọ. Ṣùgbọ́n ní kété tí wọ́n bí Ọládipúpọ̀ tán ní bàbá rẹ̀ ti jáde kúrò láyé nínú ìjàmbá ọkọ̀ kan. Ìyá rẹ̀ ti pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí wọ́n fún Ọládipúpọ̀ lọ́mú lọ́wọ́. Wọ́n gbé Ọládipúpọ̀ wọ́n gbé fún ìyá àgbà kí ìyá àgbà máa tọ́jú rẹ̀. Tipátipá lọ Ọládipúpọ̀ fi parí ìwé 6. Ọ̀dọ̀ ìyá àgbà ló ń gbé tó ń tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ọmọ ọ̀dọ̀, iṣẹ́ kòríra. Nígbà tó dọjọ́ kan, Ọládipúpọ̀ gbé mọ́ṣíìnì tí fi ń ṣọ̀kadà rẹ̀ ó lọ síbi iṣẹ́. Lójú ọ̀nà àti lọ gáràjì ibi tí wọ́n máa ń tò sí ló ti pàdé ìyá àgbàlagbà kan tó ṣẹ̀ṣẹ̀ ti ìlú òkè dé. Mọ̀mọ́ ti dàgbà díẹ̀ ní tòótọ́, wọ́n bá dá a dúró pé kó gbá wọn délé àwọn ọmọ àwọn tí ń bẹ lẹ́stéètì. Ọládipúpọ̀ gbé lọ́mọ̀mọ́ lọ́kadà, kódà kò tiẹ̀ bá wọn sọ̀rọ̀ iye owó kan tó ṣe pàtàkì jù. Ó ní tí wọ́n bá ti débẹ̀ tán ní tó bá rí kan fóun, torí gbogbo aráalé gbogbo èrò ọ̀nà ló mọ Ọládipúpọ̀ sólójú àánú àti ọmọ dáradára. Kódà níbi iṣẹ́ tí ó ti ń ṣe ọ̀kadà, wọ́n ti fẹ́ fi Ọládipúpọ̀ ṣe alága àwọn ọlọ́kadà. Òun ló yarí kalẹ̀ pé rárá, owó tó bá yẹ kí n san ẹ jẹ́ máa san, ẹ̀tọ́ tó yẹ kí n ṣe ẹ jẹ́ máa ṣe, ẹ ṣáàjì máa bẹ kí n sì máa ṣe tèmi ní jẹ́jẹ́. Nígbà tó Ọládipúpọ̀ gbé mọ̀mọ́ dé ẹ́stéètì tán, wọ́n lọ síwájú wọ́n lọ sẹ́yìn, wọ́n pòyìn láàrin kan náà. Mọ̀mọ́ ò mọ ibi tí ń lọ mọ́. Ọládipúpọ̀ bá sọ pé màmá níbo lẹ tún ní kí n tún yà sí báyìí, àárí ibi tá à ń lọ, ó ló ti sóun lọ́jà ni, ṣùgbọ́n o kó jẹ́ kóun tún rìn sọ́nà sàlẹ̀ díẹ̀ wò, ó ṣeéṣe kóun mọ̀ bẹ̀. Nígbà tó Ọládipúpọ̀ gbé mọ̀mọ́ sí ẹ́ tí wọ́n tèrè pé wọn ò rí ibi tí wọ́n lọ, Ọládipúpọ̀ bá tẹ bírèkì. Ó ní màmá ẹ yọ ẹ̀rọ ìléwọ́ yín, ẹ mú fóònù yín kẹ́ pe àwọn ọmọ yín kán sọ ibi tí wọ́n wà gan-an ká lè mọ ibi tá a fẹ́ gbé yín lọ. Mọ̀mọ́ bá ní kò sówó lórí fóònù òun mọ́ ni. Ọládipúpọ̀ bá ní kò sí wàhálà, ó yọ fóònù tiẹ̀ lápò, ó gbé lé mọ̀mọ́ lọ́wọ́. Mọ̀mọ́ tẹ nọ́mbà àwọn ọmọ rẹ̀, wọ́n júwe fún mọ̀mọ́ lórí fóònù. Mọ̀mọ́ ní mo ti mọ̀ bẹ̀, mo ti mọ̀ bẹ̀, mo ti mọ̀ bẹ̀. Ó bá ní kọ́ Ọládipúpọ̀ tọ́ọ̀nù, wọ́n tún mórí lébi tí wọ́n tún lọ. Bẹ́ẹ̀ bí wọ́n ṣe rìn tó láàrin ẹ́stéètì, mọ̀mọ́ ò mọ̀ bẹ̀ mọ́. Ó dáa, Ọládipúpọ̀ bá tún tẹ bírèkì, ó bá yọ fóònù lápò, ó wo nọ́mbà tí mọ̀mọ́ pè gbẹ̀yìn ló bá pè é. ẹjọ́ mọ̀mọ́ ni mò ń gbé káàkiri látàárọ̀, wọ́n sì sọ fún mi pé ibi tẹ́ júwe fáwọn àwọn ò gẹ́ẹ̀tì rẹ̀. Wọ́n bá ló ti tó gẹ́ kó má da mọ̀mọ́ àwọn láàmú mọ́, kó bá wọn gbé mọ̀mọ́ lọ sí junction, kó já wọn sílé epo tí ń bẹ lóríta. Ọládipúpọ̀ gbé mọ̀mọ́ débẹ̀, ó já mọ̀mọ́ sílẹ̀. Ní tó wu mọ̀mọ́ ni mọ̀mọ́ fún Ọládipúpọ̀ pé kó máa mú lọlé. Nígbà tó di lálẹ́, Ọládipúpọ̀ ti jókòó sọ́dọ̀ ìyàwó rẹ̀, wọ́n bá ń dáná oúnjẹ lọ́wọ́. Ó gbé rédíò kínkínní rẹ̀ tí máa fi ń gbọ́ròyìn ló gbé sẹ́gbẹ̀ẹ́, ló bá rí tí fóònù rẹ̀ ń dún. Hello, ẹ dákun sẹ́yìn lẹ bá gbé mọ̀mọ́ láàárọ̀? Wọ́n ní bẹ́ẹ̀ ni, mo ti já wọn sílé epo. Àrí mọ̀mọ́ látàárọ̀, a ti pò yílé epo gbogbo àdúgbò láti wo àmàrí mọ̀mọ́. Ó bá ní ilé epo mo ti já wọn sí, ẹ̀yin lẹ́ni já wọn sílé epo tí ń bẹ lóríta, ẹ dákun ẹ bá. Ó dà, mo ti gbọ́. Wọ́n bá pa fóònù, kò tún pẹ́ sáà lẹ́nìkan bá tún pè. Ó dé lẹ́ẹ̀kẹta, ó dé lẹ́ẹ̀kẹrin. Ọládipúpọ̀ bá wò pé kí ló kù. Ọládipúpọ̀ bá ra pa fóònù rẹ̀, ó yọ sim káàdì rẹ̀, ó sọ sílẹ̀. Nígbà tó di bí ọjọ́ 4 lẹ́yìn ìgbà náà, Ọládipúpọ̀ kì í síìmù sínú fóònù mọ́ rárá, nǹkan bá ṣàárẹ rẹ̀ lọ ni. Ọlọ́run má jàrí wàhálà. Ọkàn rẹ̀ ń sọ kúlúkúlú, ó sọ fálága tó jẹ́ alága àwọn ọlọ́kadà ní bus stop ibi tí Ọládipúpọ̀ ń dúró sí. Nígbà tí ó di ọjọ́ 4, Ọládipúpọ̀ lọ jẹun ọ̀sán lé. Ní ó bá gbọ́ tí wọ́n ní mọ̀mọ́ mísàn ń pe àwọn o. Kí ló ṣẹlẹ̀? Kànáà tí ó débẹ̀ báyìí, àwọn ọlọ́pàá àti mọ́tò gòròmì méjì ni wọ́n gbé wá. Mọ̀mọ́ mísàn ti wà nú mọ́tò, ó lóun nu o ẹmu dáadáa, nítorí pé àdírẹ́sì mọ̀mọ́ mísàn ni wọ́n fi rẹ́gísítà sim káàdì tí ń bẹ nínú fóònù Ọládipúpọ̀. Náà bá he mọ̀mọ́ mísàn, wọ́n he Ọládipúpọ̀. Ìgbà tó dọ́dọ̀ àwọn ọlọ́pàá níbo ló gbé mọ̀mọ́ sí gan. Ó ní ní tó ṣẹlẹ̀ rèé, wọ́n ní báwọn já sílé epo, mo ti já sílé epo. Gbọ́ngbà wọn á pè yín padà ń pé kẹ́ máa bọ̀, kẹ́ wá fi ibi tí ẹ já mọ̀mọ́ sí àwọn, kí ló dé tẹ́yìn ò lè yọjú. Ọládipúpọ̀ lẹ́rù ló bá wọn. Ẹ̀rù ò gbọ́dọ̀ bọ́, ó mọ̀ sí tó ò bá mọ̀ sí kò ní yẹ kó yọ sim káàdì kúrò nínú fóònù rẹ ká má bàa rí ọ. Àwa náà tún ti pe nọ́mbà rẹ láìmọye ìgbà kó tó di pa lọ tíráàkì rẹ̀. Níbo ló gbé mọ̀mọ́ sí sọ fún wa. Ọjọ́ 4 wọn tó fi yàmí ṣàtàwọn tí wọ́n kó kalẹ̀, ṣùgbọ́n wọ́n fọ Ọládipúpọ̀ síbẹ̀, wọn ò jẹ́ kó wálé o. Lágbára Ọlọ́run Elédùmarè, gbogbo wo màá ní ṣoore ṣe lẹ́ẹ̀kan sí àní kan ìkorò nínú àánú gbogbo tá a bá ń ṣe. Ìtàn tó ṣẹlẹ̀ sẹ́nìkan ni mo mú wá. Gúdúgúdú oníbàntí ọ̀rọ̀ kì í ṣàròsọ rárá o. Wọ́n kàn pákó àdúgbò dà, ó kọ ẹni tó ṣẹlẹ̀ sí, torí ìyàwó ẹni tó ṣẹlẹ̀ sí gangan ló fi tó mi létí. Gúdúgúdú ẹja máa ṣoore ṣe. Fóònù ẹ ṣe nǹkan tá à ń yáyàn kan lásán tá a mọ̀ rí tàbí tá a mọ̀ rí. Tó bá fẹ́ fún yàn fóònù rẹ, rí pé n tó mọ̀ díjúdíjú tó lè fọwọ́ sọ̀yà tó lè tírèsì rẹ̀ fúnra rẹ ni. Sì máa ṣọ́ra rẹ,
má fi fóònù lé ọ lọ́wọ́ kó máa pè mí kan kí wọ́n lọ síbì kan o dúró tí wọ́n pẹ́kípẹ́kí ìyún ni tó bá ṣe pé èèyàn tó mọ̀ torí bí táyé lajú dé yìí gbogbo ọ̀ràn tó bá fi sim káàdì rẹ dá ìwọ ló forí ara rẹ kó àní forí kó jábìn àní forí kó kòkúkò máa wá sọ pé kí ni mò ń wí ẹ fi bọ́ ìyẹn ẹlẹ́jàre kí ni ń sọ ìrírí ṣàgbọ́ ọgbọ́n ni mo gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà yìí tó bá ti pè léèwọ̀ ẹ jẹ́ kí mi àti ń jọ gbà pé èèwọ̀ ló jẹ́ o àwọn kan sọ pé kinní kan kì í ṣe jíjẹ ẹnìkan dìde láàrin wọn ó ní jíjẹ ni o ṣùgbọ́n wọn ò kì í yàgbẹ́ rẹ̀ sílé ayé sẹ́yìn onílàǹkáyè ń bá mi kíyè sọ̀rọ̀ tí wọ́n bá ti ní o má ṣe é gbìyànjú kó o má débẹ̀ mo tún tẹnu mọ́ dáadáa má fọ ẹni tó mọ̀ má fàjòjì má fẹni tó rírí tó létí rèsì ní fóònù rẹ gbogbo ọ̀ràn tó bá dá lórí fóònù ọlọ́run níjà forí kòkòkúkò wọn níbi tí gbégbé ó má gbé ibẹ̀ ní gbégbé ń gbé ǹjẹ́ wọ́n béèrè ṣé gbégbé fi ìrọ̀rùn gbélé ayé rẹ̀ níbi tí wọ́n ní ó má gbé òun ibi tí tẹ̀tẹ̀ ó má tẹ̀ ibẹ̀ ní tẹ̀ tí wọ́n ní má ṣe má ṣe ó bí tẹ̀tẹ̀ léèrè irú ìnira tó kóra rẹ̀ sí torí pé kò gbọ́ràn kò gbọ́ kìlọ̀ lọ́jọ́ kìíní àná Bashiru James Ifágbàmílà Àdìsárè wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀ bọ́gbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀ àìkéwú kàwé kẹ́kọ̀ọ́ lóye nímọ̀ ó mà fi mí ṣe nǹkan díẹ̀ ṣùgbọ́n o ẹ̀yin ọlọ́gbọ́n ayé tẹ́ ẹ gbọ́n ṣáṣá bí ifá ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ẹ mọ oyún ògbín látara àkàrà wọn ẹ bá ń fòye gbé ẹ bá ń fi làákàyè gbà kẹ́ bá ń gbé kalẹ̀ bó ṣe kí n gbé kalẹ̀ gan. ó àìníyènú mà fi mí ṣe nǹkan o ó sì tún kù tó yẹ kí n tún sọ fún yín ṣùgbọ́n ṣá èmi àti yín á tún pàdé láìpẹ́ yìí lágbára Ọlọ́run Elédùmarè ẹ ṣeun.